Assalamu alaikum. Nípa ọ̀rọ̀ tó ń lọ nípa pé ṣé ọmọ SS ṣé ẹ̀jẹ̀ lè yí padà àbí kò lè yí padà. Lóòótọ́ ohun tí sáyẹ́ǹsì bá ti ní kò lè ṣeé ṣe gẹ́gẹ́ bí ayé tá wà kò lè ṣeé ṣe. Ohun tí World Health Organization bá ti ní kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe. But ẹ má jẹ́ àgbàgbé pé traditional medicine àti sunnatic medicine ọ̀nà mẹ́ta náà ń gbà treat èèyàn tó já sí pé méjì òun ni sáyẹ́ǹsì proof nínú ẹ̀. Alákọ̀ọ́kọ́ òun ni kéèyàn lo oògùn, method kéèyàn lo oògùn. Ẹlẹ́ẹ̀kejì òun ni method massaging method kéèyàn fi nǹkan pa. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ohùn, but ohùn yìí kò wọlé lọ́dọ̀ sáyẹ́ǹsì. Kò sí nǹkan tí sáyẹ́ǹsì fẹ́ fi proof ohùn. A dẹ̀ mọ̀ pé nínú prophetic medicine à ń lo rúkíà láti fi tọ́jú èèyàn tó sì ń lálàáfíà. Ní ìlànà ìbílẹ̀ wọ́n ń lo ohùn láti fi tọ́jú èèyàn. Ọmọ SS igi táwọn àwọn wájú ẹ̀ yìí òun là ń pè ní igi ìṣìgò. Nínú oríkì ìṣìgò wọ́n ní ìṣìgò wọ́n ní igi kígi ni, ó ní òun kì í ṣe igi kígi tó pé kùnbọ̀kùnbọ̀ ọwọ́ òun dàbí kùnbọ̀kùnbọ̀ ọwọ́, kùnbọ̀kùnbọ̀ ẹsẹ̀ ó dàbí kùnbọ̀kùnbọ̀ ẹsẹ̀, kùnbọ̀kùnbọ̀ ara òun dàbí gẹ́gẹ́ bí kùnbọ̀kùnbọ̀ ara ọmọ ènìyàn. Tá a bá wo ewé yìí á rí pé ewé kan tó yàká ni. Symptoms ọmọ SS ni pé kí ara máa ró, kí gbogbo ara máa ró. Pẹ̀lú ògo Ọlọ́run a lè mú ara ríro kúrò ńbẹ̀. Gbogbo ata lọ́mọ ilé ẹ má jẹ́ á dè wọ́n mọ́lé.